Pastor Oladele Genesis mà tún ti sọ bombshell kalẹ̀ o. Ó mà ti tú àṣírí ńlá báyìí nípa Pentecostal churches. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí lè jẹ́ òótọ́ ṣá ẹ̀yin èèyàn? Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Pastor Genesis ṣe pẹ̀lú Daddy Freeze ló ti tú àwọn àṣírí ìjọ Pentecostal churches bí wọ́n ṣe máa ń yá owó kọ́múlélàntà ìyẹn bank loan láti fi boost ìjọ wọn. Ọ̀rọ̀ yìí ó mà lágbára kí làwọn àṣírí bó ná ṣe ń yáwó lọ́wọ́ báǹkì bó ná ṣe ń ráwọn owó ọ̀hún dá padà. Bó ni àṣírí ìgan ṣe tú sí ọwọ́ Pastor Genesis ẹ̀yin èèyàn? Kàyéfì ńlá leléyìí o. You are welcome to Crossblog XTV. Remember to subscribe, like, share and follow us. Pastor Genesis ní àwọn báǹkì kan ló máa approach òun láti ya owó tó tó 1 billion naira nínú oṣù tó kọjá ìyẹn oṣù tá a lò tán yìí pé lòun bá bi wọ́n léèrè wípé ti jẹ́ èyí ti ṣe òun ò wá bá yín pò nídìí owó. Òun rò wípé èèyàn ló máa lọ ń bá báǹkì pò nídìí owó, kì í ṣe báǹkì ló máa ń fi owó lọ̀yàn. Kí lòun ó fi 1 billion naira ṣe àti pé bó lẹ ṣe rò pé òun fẹ́ rí dá padà, kí ni òun fẹ́ fi ṣe? Òun ò nídìí ẹ̀. Ó ní ni àwọn báǹkì bá kálàyé náà bá ṣe náà bá rò wípé nítorí pé àwọn rí pé òun jẹ́ chọ́ọ̀chì tó nílá tó tóbi làwọn ṣe fi owó yìí lọ, nítorí bẹ́ẹ̀ làwọn ìjọ tó kù àwọn churches tó kù bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń yáwó yẹn lọ́wọ́ àwọn. Ó lóun ló ń bá bi wọ́n léèrè wípé bó ná ṣe wá ń rí dá padà. Pastor Genesis ní làwọn báǹkì bá dáhùn lóhùn padà pé nípa ìsọjí crusade revival, ìsọjí olóríṣiríṣi, ìsọjí olójoojúmọ́, ibẹ̀ náà ti máa ń rówó ọ̀hún dá padà fáwọn pé gbogbo ìjọ tó bá ti gba owó ìlọ́wọ́ àwọn, tó bá ti já owó ìlọ́wọ́ àwọn, òun ló ṣe dàbí ìgbà wípé wọ́n ilé dẹ́kun ìsọjí olójoojúmọ́. Pastor Genesis ní kódà àwọn báǹkì yẹn gan, ó ní báǹkì ọ̀hún ó dárúkọ àwọn churches kọ̀ọ̀kan tó ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń yáwó èlé lọ́wọ́ àwọn báǹkì yìí tí wọ́n á gba owó interest loan tí ó ṣe pé wọ́n á fi boost ìjọ wọn, wọ́n á dẹ̀ máa dá padà díẹ̀díẹ̀ tán bá ti ń ṣe àwọn ìsọjí wọn tí ò lópin. Àṣírí ńlá leléyìí o, kàyéfì ló sì jẹ́ pẹ̀lú, nítorí Pastor Genesis nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí pẹ̀lú Daddy Freeze ló tún ti sọ wípé ara ìdí tóun fi máa ń tẹnu mọ́, tóun fi máa ń kìlọ̀ fáwọn Pentecostal churches pé kán yé máa bẹnu àtẹ́lu àwọn ìjọ Celestial àti ìjọ aláṣọ funfun mọ́, nítorí wípé òun mọ àṣírí kọ̀ọ̀kan nípa wọn tó sì jẹ́ wípé àbùkù tó wà lára tiwọn gan ó fẹ́ẹ́ ga ju tìjọ aláṣọ funfun lọ. Ẹ̀yin èèyàn, Ọlọ́run mà kó sùúrù kẹ́, àbí tọ́lọ́run ò bá wá kú sùúrù tí ò bá ń ṣọba onísùúrù. Báwọn pastors àwọn alàgbàjọ tá à ń gbójú lénìí tó ṣe wípé ẹni agbójú òkùnlé kò fẹ́ jẹ ní àgbà. Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn, ojú wo lẹ̀yin náà fi wò bò ló ṣe rí lára tìyín, ìyàwó lẹ́kọ̀ọ́ sí i. Ǹjẹ́ ẹ̀yin náà nígbàgbọ́ nínú ohun tí Pastor Genesis sọ kalẹ̀? Ǹjẹ́ ọ̀rọ̀ wípé àwọn churches àwọn ìjọ Pentecostals wọ́n máa ń yáwó lọ́wọ́ báǹkì tí wọ́n á sì máa san padà díẹ̀díẹ̀, ǹjẹ́ ẹ̀yin náà nígbàgbọ́ nínú ohun tán sọ yìí àbí ìyàwó ló kọ sí yín? Ẹ máa bá mi jù opinion yín lórí ẹ̀ sí kọ́mẹ̀ǹtì. Ẹ jẹ́ ká wo opinion one or two people náà gẹ́gẹ́ bí comment tó wà ní under this video. Ari Akinayajo Olalekan Gilbert ó ní the church business is real. Folks should know God by themselves. Ordinarily, a man truly called by God must never have business in borrowing money to sponsor the ministry. This act of borrowing indeed exposed the fake pastors among the Christians' folds. Non-profit organization taking 1 billion naira loan for what exactly? And banks won't even give me loans for business except at ridiculous rates. Ìyẹn too deep o. Nnamdi Oni, I can't trust this man's story. He was so full of lie when he was supporting his candidate in the last election. He also had one very messy case of fraud that I didn't know how that was sorted. Listening to him can't even be for God. Agbára o ẹ̀yin èèyàn. Another commenter, Jennifer Uchenna, Ononi, big lies. A bank will never ever call anyone to come apply for a loan except you went to them and reveal your intentions to get loan. You guys should be calming down with petty lies.
different opinions náà ni àwọn èèyàn náà jù sí abẹ́ fídíò yìí nípa pé ṣé rọ́ ni ṣóòótọ́ ni gbogbo nǹkan tí Pastor Genesis sọ kalẹ̀. Ǹjẹ́ possible kí báǹkì approach church láì ṣe wípé business entity ni wọ́n àbí pé wọ́n rí ọjà kan ní pàtó, wọ́n rí product kan ní pàtó tí wọ́n display sínú church kí wọ́n máa sọ fún wọn pé kan wá ya owó láti fi ṣe kíni. Owó kí gan ni báǹkì ń yá wọn kí ni essence pé wọ́n yá ìjọ ní owó fún boosting of their church, because I don't really understand too. Ẹ̀yin èèyàn kí ni opinion ti yín? Ǹjẹ́ ẹ̀yin náà gba ohun tí Pastor Genesis sọ yìí gbọ́ àbí ìyàwó ló kọ sí yín? Ẹ máa sọ sí comment, and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.